láàrin èmi àti yín ṣé ìwà tí àwọn darandaran yìí ń wù sódà. Mo release video ibi tí wọ́n ti ń wú ẹ̀gẹ́ fún ẹran wọn ní wíìkì yìí náà ni ẹnìkan sọ lábẹ́ comment section pé oko yẹn ti hold ló jẹ́ kí wọ́n máa wú ẹ̀gẹ́ yẹn fún ẹran. Me just imagine Yorùbá náà dẹni tó dẹ̀ give comment yẹn. Okay now ṣé oko ilé ti hold ṣé oko àgbàdo yìí ti hold ló jẹ́ kí wọ́n kó màálù wọn wọbẹ̀ tí màálù wọn jẹ àgbàdo alágbàdo. Ẹ dá mi lóhùn but ẹ̀yin Fúlàní kí lẹ kàn fẹ́ sọlé ayé dànù torí ẹni tó máa ń wà báyìí bẹ́ẹ̀ ni tí Sátánì dídì ń gbénú ẹ̀ ni nígbà tí ẹ bá jẹ́ kólókòló oko mọ́ ṣé màálù la fẹ́ máa jẹ. Ẹ dá mi lóhùn because mi ì mọ ojútùú sí ọ̀rọ̀ yìí ojú wọn ò sáfọ wọn sáré pé ìyàtọ̀ wà láàrin àgbàdo àti ordinary grasses kábà sọ pé àwọn ọmọ ni wọ́n mọ̀ pé ìyàtọ̀ wà láàrin àgbàdo àti grass lásán. Ẹ wò báyìí ẹ sáré ẹ wọ́n náà lẹ́ ń wò yìí báyìí ó sáré báyìí ẹ sáré báyìí so á dẹ̀ ní ìjọba wọ́n dẹ̀ rí fídíò yìí ẹ wá jẹ́ kí àgbẹ̀ kan kó ṣe àṣìṣe pa màálù kan àwọn Fúlàní yẹn wọ́n á rí fọ́ọ̀sì ara wọn wá sínú abúlé tágbẹ̀ yẹn bá ń gbé wọ́n máa kó ọmọdé wọ́n máa pa àgbàlagbà tẹ́ bá wá ṣe mistake pa Fúlàní kan wọ́n máa dájọ́ kú fẹ́ nìyẹn lórílẹ̀‐èdè wa yẹn náà ni now kí ni àwọn Fúlàní fi sórí táwọn ẹ̀yà tó kù lórílẹ̀‐èdè ò fi sórí and ẹ̀jẹ̀ sọ president pé minority ni wọ́n by population wọn tó Hausa by population wọn tó Igbo by population wọn tó Yorùbá ṣùgbọ́n tí wọ́n fẹ́ ṣe àbòsí wọ́n ní Hausa Fúlàní làwọn wàá kó àwọn Hausa mọ́ra lóòórí àwọn Hausa ti padà ń pé báyìí because ní north àwọn Fúlàní yẹn náà wọ́n ti pa gbogbo àwọn ọba ilẹ̀ Hausa wọ́n ti impose ara wọn síbẹ̀ ara ogun tí Hausa kò ti ara wọn nìyẹn òye wọn sì ń sínsìn ní politically ní kaba jẹ́ mẹ́wàá Fúlàní máa sọ pé 60-40 káwa south kó 40 àwọn northerners àwọn máa kó 60 sẹ́yìn pé 60 yẹn ó yẹ kí wọ́n pín láàrin àwọn tribes tó wà ní north ni Fúlàní máa dáńkẹ́ jókòó dé gbogbo ẹ̀ wọ́n ní fún Hausa wọ́n ní fún àwọn gbárí wọ́n ní fún anybody àṣírí yẹn sì ń tún àwọn Hausa sẹ̀yìn yarí ń sìn gbogbo ilẹ̀ Hausa ni wọ́n ti gbà tán náà gbogbo ilẹ̀ àwọn Hausa ni wọ́n ti gbà tán so síbà fẹ́ máa bá lọ lílé mo sì ń béèrè lọ́wọ́ gbogbo ẹ̀yin bàbá dáadáa tẹ́ ń wò mí kí lẹ rò pé solution sí nǹkan tó ń ṣẹlẹ̀ yìí kí lẹ rò pé a lè ṣe just tell us ẹ give opinion yín ẹ give suggestion ẹ give advice yín this is Adamade bye for now. Ade Omo Ade, advocate for the masses.